ọmọ Ògògó tó wá sọ níta wípé bàbá òun sick ó ní stage 4 cancer family ẹ̀ ni ọmọ bíbí ẹ̀ ni ó wá síta láti fún àwọn kan àwọn pray àwọn tó ń wo oúnjẹ ó wá fún wọn lóúnjẹ gbogbo èèyàn náà àwọn lè ṣe okay ó wá fẹnu ara bó dẹ̀ ṣe wá sọ kò sọ condition tí bàbá ẹ̀ wà because to me ẹ wá fi sickness oní sickness ta ọjà tí yín bẹ́ẹ̀ ló ṣe rí lójú mi wá fi polówó ara yín bẹ́ẹ̀ ló ṣe rí àwọn tó bá wà sensitive tó bá dẹ̀ wà sensible wọ́n máa mọ̀ pé ó dàbí nǹkan tẹ́ wá ṣe nìyẹn. ẹ bá mi wọnú Yinka Tnt o tó bá jẹ́ pé family lọ́rùn ẹ ṣe fídíò kó jẹ́ kí n mọ̀ pé family lọ́rùn ẹ tí kì í bá wá ṣe family lọ́rùn ẹ tó jẹ́ pé ó dáṣẹ́ rẹ jẹ́ ọ̀yájú o mi ò kí n sẹ́ńtẹ̀ máa ń kọlu o òǹyájú o tá a bá kàn ti ń pàdé lórí social media àbá bó ní kálukú ṣe wéètì tó òǹyájú o mi ò sẹ́ńtẹ̀ máa ń kọlu o because mi ò kí ń kọlu yẹn o ìjọ tó ti ń ṣe program ẹ tó máa ń ṣe mi ò ta sí ẹrí mi ò kọlu ẹrí olórí péjì ẹ o òǹyájú o. every time le máa ń disgrace Naija every time le máa ń jẹ́ káwa ta wà lábọ̀ pàápàá wa ta gbé iṣẹ́ yìí dání ẹ máa ń jẹ́ kí inú wa dùn ká dúpẹ́ pé Ọlọ́run yọ wá kúrò ńbẹ̀ torí ẹ̀yin tẹ́ bẹ́ ṣe máa ń hùwà ọ̀pọ̀lọpọ̀ yín máa ń hùwà bẹ́ẹ̀ ni pé inú zoo wípé ẹni tó bá wà ńbẹ̀ yẹn inú òkùnkùn ló wà kò sí nínú ìmọ́lẹ̀. now ẹ gbé nǹkan lọ báyàn ní hospital nǹkan tó wà against the profession tó wà against the ethic of that profession tó jẹ́ wípé ordinarily ẹ̀yin náà sọ pé wọn ò allow yín tí wọ́n fi lè allow yín pé kẹ́ gbé wọ bóyá wọ́n wò pé nítorí ojú Ògògó wọ́n wò pé nítorí pé ọmọ ẹ ti jáde wọ́n wò pé kinní kan káwọn kan ṣàánú yín ẹ wá mọ implication nìkan tẹ́ wá sọ online yìí wípé ẹ mọ̀ pa ẹgbẹ́ yẹn ní association ẹ mọ̀ pé ẹgbẹ́ yẹn ní wọ́n ní policy ẹ mọ̀ pé nǹkan tẹ́ ṣe ẹ lè fi ibẹ̀ yẹn hospital yẹn ẹni tó allow yín doctor medical director hospital yẹn ẹ lè fi sí wàhálà pẹ̀lú nǹkan tẹ́ wá sọ online yìí irú nǹkan báyẹn ò lè ṣẹlẹ̀ ń bí láéláé tó bá fẹ́ lo irú nǹkan báyẹn fún family ẹ̀ wáyé àmọ́ gbé kúrò lọ hospital lọ sílé lọ lò fún ni o ò ní lò fún nínú hospital wọ́n wá aláwẹ̀ pé kó gbé wọlé despite pé wọ́n mọ nǹkan tẹ́ ń gbé dání wọ́n aláwọ̀ yín kẹ́ gbé wọlé ẹ wá fi pé the best to do ẹ wo nǹkan tí àáfà mi ò búyín o mo fẹ́ kẹ́ kọ́gbọ́n nínú nǹkan tí mo fẹ́ sọ yìí torí mo gbọ́ pé ẹ̀yin náà ń ṣe iṣẹ́ kinní kan mo dẹ̀ mọ̀ pé ó yẹ kán kọ yín ní confidentiality ó yẹ kán kọ yín ní consent mi ò bú yín bọ̀ mo fẹ́ kẹ́ kọ́gbọ́n ẹ má rí bíi pé mo fẹ́ kẹ́ kọ́gbọ́n kí àwọn tó kù kó kán gbọ́ even àwọn medical doctors mo fẹ́ kán kọ́gbọ́n nínú ọ̀rọ̀ yìí ní ìlú yìí ó máa níbi tó máa bá dé tó bá ní wọn ò lè lògùn fún ẹ mọ́ ọ̀kíní kan wọ́n máa pè ẹ́ wọ́n máa advice ẹ pé nǹkan tó máa ṣẹlẹ̀ rèé wọ́n á pè àwọn family ẹ wọ́n á ṣàlàyé nǹkan kan fún wọn mo rí pé ẹ lack àwọn bóyá àwọn doctors àwọn professionals wọ́n lack irú nǹkan báyẹn ní ilé bóyá nítorí wípé a máa ń believe lórí miracle a dẹ̀ jẹ́ kí ẹ̀tàn pé àdúrà a máa ń jẹ́ kó yí orí wa a kì í fẹ́ face reality níbo ni mò ń mọ́rọ̀ mi lọ because ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ lọ sí line yìí ẹ mọ nǹkan tó ń pè ní confidentiality ẹ mọ nǹkan tó ń pè ní consent ẹ wá ṣàlàyé lórí social media pé hospital big hospital ẹ dárúkọ lóòótọ́ but from àwọn board àwọn association yẹn àwọn board yẹn àwọn kìíní yẹn wọ́n lè trace nǹkan tẹ́ ń sọ wọ́n lè trace ẹ̀ kàn trace hospital yẹn wọ gàù kí medical director wọn wọ gàù pẹ̀lú nǹkan tẹ́ ń sọ because it's against the ethic of the profession ó yẹ kẹ́ kàn allow yín kẹ́ gbé wọlé wọ́n dẹ̀ wá allow yín yẹn ṣó yẹ kẹ́ wá sọ níta ẹ̀dẹ̀ ń sọ báyìí with confidence bẹ́ẹ̀ ni pé kò sí nǹkan kan tó ṣe ẹ mọ̀ pé bí ìgbà tẹ́ fẹ́ báyé àwọn hospital ẹni tó níbẹ̀ yẹn jẹ́ ẹ fẹ́ báyé profession yẹn jẹ́ kó right now ìkejì ni wípé tó bá jẹ́ wípé Ògògó wà òkè tí ó béèrè lọ bàbá ẹ̀ pé òun fẹ́ sọ tí bàbá ẹ̀ bá ní kó má sọ kò tó bẹ́ẹ̀ bí bàbá yẹn ṣe sick gan tó bá gbé bàbá yẹn ní next of him àbí bàbá yẹn ní èèyàn tó wà into his care tó ní kó má jẹ́ káwọn ọmọ òun gbọ́ pé nǹkan tó ní àwọn doctors yẹn wọn ò yẹ kán ṣe wọn tó bẹ́ẹ̀ láti disclose ẹ̀ okay òun ló wá disclose ẹ̀ lórí social media pé bàbá òun sick because òun wá help or bóyá kò understand or doctor jẹ́ kò understand situation pé stage 4 cancer ó kàn sọ fún wa pé bàbá òun ní stage 4 cancer yìí tó bá lọ́pọlọ lórí wọ́n ti mọ situation tó wà ó kàn ní ẹ má jẹ́ kí bàbá òun kú kò sọ condition èyí wá síta
ṣé àwọn family ẹ fún yín ní consent láti sọ nǹkan tẹ́ ń sọ yìí nǹkan tẹ́ wá sọ ń ta condition tó wà àdúrà ní ká ṣé wọ́n fún yín ní consent láti wá sọ condition tó wà ń ta because àwọn nǹkan kan wà tẹ́ ń ṣe tó ń belittle Nàìjíríà tó ń jẹ́ kéèyàn máa fi pé kò sí standard ní all sectors ní ò ti sí standard ṣé ebeyin lẹ́yìn ṣe traditional message wọn ò kọ́ yín ní consent wọn ò kọ́ yín ní confidentiality ṣé wọ́n fún yín ní consent láti wá disclose nǹkan tẹ́ ẹ rí ṣó tiẹ̀ yẹ kẹ́ wá sọ níta fún wa wípé a gbọ́ pé bàbá Jídé kò sọkọ́ tí wá sọ pé wọn ò allow anybody ṣó yẹ ká gbọ́ pé wọ́n allow yín to me and to reasonable people ẹ wá fi máa yẹn ẹ wá fi ta ọjà ẹ wá fi polówó ara yín káwọn èèyàn mọ̀ pé àwọn èèyàn ti mọ̀ pé ń tàgbò tẹ́lẹ̀ o bọ̀ yí pé irú yín start pé irú yín wọ́n allow irú yín láti gbé nǹkan lọ wọ́n láti believe nínú yín ẹ wá fi máa yẹn tajà ni honestly mi ò bú yín o anybody tó bá gbọ́ pé ẹ gbé nǹkan lọ ẹ ṣe iṣẹ́ lọ fá Ògògò wọ́n mọ̀ máa pè yín left and right pé tó lè believe nínú ẹ̀ kó gbéṣẹ́ wá sókògò kò wà fair kò right tẹ́ bá rí yàn sọ fún yín sà all shades of wrong ni mi rò pé gba consent lọ́wọ́ family ẹ̀ láti wá sọ agbogbo àti àwọn tó bá wà sensible wọ́n mọ nǹkan tó ń pè ní stage 4 cancer gbogbo àwọn agbẹ́kíníkà àwọn ẹ fẹ́ jẹun ni torí pé Nigerians religion ló máa ba yé yín jẹ́ tí ò bá jẹ́ èèyàn tó bá ní stage 4 cancer ó yẹ kẹ́ ti mọ stage ẹ ti mọ ibi tó onítọ̀hún dé ó ṣeéṣe kó rúlà but kò ń ṣe nǹkan tó easy bẹ́ẹ̀ yẹn débi pé èèyàn kan máa ní òun fẹ́ lọ ṣe kinní kan òun fẹ́ lọ ṣe tàmẹ̀dù ọlọ́run kó bá wa fún wọn ní àlàáfíà bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ìlú yìí ni dókítà àti pé àwọn fámìlì ẹ̀ mi ò mọ̀ bóyá wọ́n ti ṣe bẹ́ẹ̀ o wọ́n á ti ṣàwọn nǹkan kan fún wọn tó bá jẹ́ ìlú yìí nìkan tó bá sọ fáwọn fámìlì ẹ̀ gan ọmọ yẹn gan lè má need láti bọ́ síta wá ṣe nǹkan tó ṣe yẹn but bóyá wọn ò educate wọn ò sọ nǹkan ló jẹ́ kọ́mọ yẹn fi pé òun sì lè rí help níbi kan bẹ́ẹ̀ nígbà tí dókítà ti ní pé wọn ò fún ní kẹ́mù mọ́ ó lè jẹ́ pé strength ẹ̀ ò lè gbé torí kẹ́mù òní tí òun gan ikú wàhálà ni ẹ wá lọ nìyẹn ṣó yẹ kẹ́ ẹ wá sọ ṣó yẹ kẹ́ ẹ wá disclose nǹkan tẹ́ ẹ rí without the consent of the family because wọ́n pọ̀ fún ní consent ni mo fi nǹkan tẹ́ máa kọ́kọ́ sọ ní pé àmọ́ ti gba consent o wọ́n allow mi láti sọ o gbogbo èèyàn àmọ̀ kan ti fún yín ní consent then apart from that ṣó yẹ ká gbọ́ ipe hospital tó wà allow yín láti gbé nǹkan tó wà against the ethic of the profession anybody ló lè gbọ́ tó dẹ̀ lè competition against that hospital pé kò safe pé anything ló lè gbé wọlé àwọn other patient gan èèyàn míì wọ́n gbà láti gbóúnjẹ wọlé wọ́n lè lọ gbóúnjẹ wọn ẹni tó fẹ́ pa wọ́n lè fún wọn ní poison pé hospital yẹn wà security conscious hospital yẹn wọn ṣe risk assessment wọ́n allow nǹkan tó wà against kìíní kan wọ́n gbé wọlé tó hospital bá máa ní kó lọ tẹsẹ̀ lébọ̀ wá ti kúrò lọ́dọ̀ wọn kó tó ní lọ tẹsẹ̀ lébọ̀ bẹ́ẹ̀ wọ́n wá allow yín bóyá nítorí ọ̀nà tó fógògò ẹ̀dẹ̀ wá síta ẹ̀ wá sọ. Too bad. Every time ẹ ń jẹ́ kéèyàn máa dúpẹ́ pé ó kúrò nílùú yẹn ẹ suppose láti wá sọ because mo mọ̀ pé ẹ ní consent tó bá jẹ́ pé ìlú yìí ni tó bá sùn yín tó bá sùn yín family yẹn gan máa fi yín jẹun ọdún mẹ́wàá yẹn ni wọ́n lè lọ wo fídíò yẹn tí tẹ́gbẹ́ ti regbé ẹ kàn ríyàn kan máa dìde á dẹ̀ sùn yín tó bá jẹ́ ìlú yìí ni ẹ tí ẹ ní ṣe ẹ ní gbé kinní yẹn lọ sọ hospital wọn ò tí ẹ ní gbà even nílé gan tó bá bóyá máa fún ní kẹ́ra wọn ò ní gbà kẹ́ gbé nǹkan wá àfi tí wọn ò bá mọ̀ ẹ̀dẹ̀ tó wá bọ́ síta ìwà tó mí ẹ wá fi polówó ni honestly mi ò mọ nǹkan tó pa bọ̀ tó mí tẹ́ bá nǹkan tẹ́ wá ṣe mi ò bú yín o ṣe rí pé mi ò bú yín mo kàn ń sọ fún yín pé bó ṣe yẹ kó rí ẹ̀yin náà lẹ̀ ó yẹ kó kọ yín ní consent and confidentiality àbí data protection ó yẹ kí wọ́n kọ yín kò yẹ kẹ́ wá máa fún wa ní picture nǹkan tẹ́ ẹ rí kò yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ kó wà discreet ni even kò yẹ ká mọ̀ pé wọ́n ti allow yín láti gbé nǹkan wọlé lẹ́yìn tí bàbá Jídé kò sọ̀kọ́ ti ní wọn allow anybody kò yẹ ká tiẹ̀ gbọ́ bọ̀ nítorí pé ẹ fẹ́ káwọn èèyàn mo fi pé ẹ fẹ́ káwọn èèyàn pé irú èèyàn báyìí tó lè gbé nǹkan wá sógògò no kíní kan ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run ẹ dẹ̀ jẹ́ ká mọ̀ wípé tá bá ń ṣe nǹkan àwa kan wà sensible àwa kan wà sensitive
àwa kan mọ nǹkan tá à ń ṣe a lè máa sọ̀rọ̀ kinní kan àwa kan ní kinní kò ṣe gbogbo wa la máa sùn tá máa kọrí síbì kan náà Ọlọ́run á bá wa fún Alhaji Ogogo ní àlàáfíà Ọlọ́run á bá wa bó ti yẹ pé mo believe nínú Ọlọ́run pé kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe bọ̀ nǹkan tí ò ní ṣe ló pọ̀ but Ọlọ́run kó bá wa fún wọn ní àlàáfíà Ọlọ́run kó ẹjọ́ ẹ farabalẹ̀ lọ hospital ẹ jẹ́ kí advice tí hospital bá fún yín ni kẹ́ tẹ̀lé ṣe rí gbogbo àwọn kinní kan yìí stage tí cancer yẹn dé sìn ẹ farabalẹ̀ kẹ́ listen sí doctor yín ẹ farabalẹ̀ ẹ̀yin ẹbí náà ẹ má jẹ́ káwọn èèyàn take advantage of you. àbí kí náà ń pè é Yinka Tnt àwọn èèyàn sẹ́ndì fídíò tó ṣe wọ́n sẹ́ndì ẹ̀ sí mi mo rí fídíò tó ṣe àníyàn rẹ tó fi ṣe fídíò yẹn Ọlọ́run máa fi san ẹ́ lẹ́san àníyàn tí mo fi ń ṣe tí mò ń ṣe k'Ọlọ́run fi san mí lẹ́san Yinka Tnt ẹ̀ẹ̀mẹ́ta ni màá wí ni màá sọ ẹ bá ń ṣe fídíò yìí kọ́dọ̀dọ̀ Yinka Tnt àníyàn tí Yinka Tnt tó fi ṣe fídíò tó ṣe yẹn Ọlọ́run máa san ẹ́ lẹ́san pẹ̀lú àníyàn tó fi ṣe fídíò yẹn àwọn sẹ́tìmí náà dẹ̀ ń ṣe lórí péjì mi because I don't know you nǹkan kan ọjọ́ pàwá papọ̀ kò sí so tó bá jẹ́ pé iṣẹ́ tó jẹ́ yẹn o àwọn fámìlì Alhaji wa Ogogo ni wọ́n rán ẹ ni wọ́n bẹ̀ níṣẹ́ tó jẹ́ yẹn bọ́ síta kò ṣe fídíò kó sọ pé àwọn fámìlì Alhaji wa Ogogo ni wọ́n rán ẹ níṣẹ́ tó jẹ́ yẹn wàá tún fídíò mi ṣe o fídíò mi tí wàá dẹ̀ tún ṣe iṣẹ́ tó jẹ́ yẹn mo fẹ́ mọ̀ bóyá àwọn fámìlì Alhaji wa Ogogo ni wọ́n rán ẹ bóyá fúnra rẹ lọ́dẹ̀ jẹ́ mo fẹ́ mọ̀ so because ọ̀rọ̀ ń bẹ nínú mi tí mo fẹ́ sọ bọ̀ díẹ̀ ni màá sọ nǹkan dẹ̀ kàn ẹ́ ni màá sọ ó dìgbà tó bá tó sọ pé àwọn fámìlì àwọn Alhaji wa Taiwo ni wọ́n rán ẹ kí n tó fi yòókù kún torí pé mo mọ̀ pé àwọn akọ́nà rán ẹ wọn àṣìdẹ̀lẹ̀ rán ẹ Yinka Tnt mo mọ̀ pé wọn à lè rán ẹ níṣẹ́ tó jẹ́ torí pé. tọ́ ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ kan mọ̀ ló mọ̀ tó ṣe ni ní kàyéfì lórí ọ̀rọ̀ Mr. Taiwo Ogogo látàrí ìgbésẹ̀ tí àwọn kan gbé tẹ́ ẹ̀ bá gbàgbé nígbà tí ìṣẹ̀lẹ̀ tí àwọn ọmọ Mr. Taiwo Ogogo tán ké gbàjarè sórí ẹ̀rọ ayélujára sí gbogbo etí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé nǹkan báyìí ló ń ṣe bàbá àwọn ẹni tó bá sì lágbára tó lè sa ipá nípa tèèyàn lórí àrùn jẹjẹrẹ tó ń yọ wọ́n lẹ́nu. tẹ́ bá ṣàkíyèsí ọ̀pọ̀ èèyàn ló jáde sórí ẹ̀rọ ayélujára tí wọ́n sì sọ pé àwọn ní nǹkan táwọn lè fún wọn tí wọ́n lè lò sí àrùn jẹjẹrẹ yìí látàrí ìfẹ́ tí àwọn èèyàn yìí tí wọ́n ní sí Mr. Ogogo. ṣùgbọ́n ọ̀rọ̀ kan ló tó wá jẹyọ látàrí ẹni tó sa ipá ẹ̀ tí mo fẹ́ kí ẹ̀yin bàbá ẹ̀yin màmá ẹ̀yin ọlọ́gbọ́n èèyàn tí mo fẹ́ kẹ́ ẹ bá wa dá sí kẹ́ ẹ bá wa tàn mọ́lẹ̀ sí. torí ọ̀rọ̀ náà ti di gbọ́n mi sí omi òtó lórí ẹ̀rọ ayélujára. torí ilé ayé yìí ó dàbí ìlú gángan ni ibi tó kọ sẹ́nìkan kọ́ ló kọ sẹ́lòmíì. ẹ wo ẹ má wàá jẹun gbà yín lákòókò ẹ jẹ́ n sáré gbé fọ́nrán wọlé kẹ́ ẹ bá wa yànnà náà. ṣẹ́wárí ntẹ́yìn náà bá nílé ròǹgbà tẹ́fẹ́ sọ ẹ jẹ́ ká máa rí lábẹ́ kọ́mẹ̀ntì wa. ọ̀rọ̀ ló máa ń kó mo rò wá èmi ò kì í báyàn ní kíláàsì mi ò ń dẹ̀ ń báyàn bínú lórí social media yìí ó ní tó ń promote lórí page ẹ lórí page mi ó ní tí mò ń promote ọ̀dẹ̀lẹ̀ rí kí kódà àwọn tí mò ń promote lórí page mi tí n bá fi nǹkan sílẹ̀ lórí page mi pé nǹkan yìí o oògùn yìí o àìsàn báyìí ní ṣiṣẹ́ fún o ò lè rí mi kí n fi nọ́mbà mi sílẹ̀ because mo ti wà occupied already mo ti busy I must tell you the fact mi ń wá owó kiri mọ́ owó ní wá mi kiri fact tí mo fẹ́ sọ fún ẹ nìyẹn mi ń wá owó kiri mọ́ owó ní wá mi kiri ẹni tó sick gbogbo wa la lẹ́gbọ̀n a ní èèyàn bí Ògògó gbogbo wa la ní nínú fámìlì wa
ọ̀sẹ́ni tó lè gbàdúrà kí ẹni tó ó nírú ògógó yẹn nínú ẹbí ẹ̀ kó wá gbàdúrà kaburú ó ṣe ká tó ń bùrù sógògó lẹni àkọ́kọ́ tí máa kọ́kọ́ lọ gbàgbó fún ni ògógó ìṣẹ́ni àkọ́kọ́ náà tí mo fowó ara mi lọ ṣàgbó fún tọ́lọ́ndẹ̀ ní kó ríwòsàn ask Don Richard now say stage play say stage play ni ti Don Richard ni àyèmáyé àwọn èèyàn bẹ́ẹ̀ tó jẹ́ pé Ọlọ́run lò wá ní sábàbí kí wọ́n rí wòsàn nínú ayé wọn téèyàn bá gbéra rẹ̀ wá bá wa publicly on social media àwa náà máa attend sí publicly on social media téèyàn bá pè wá lábẹ́ aṣọ èèyàn mélòó ló bá wa sọ̀rọ̀ lábẹ́ aṣọ tá a gbòòrò ẹ̀ wá sórí social media ọmọ iye patient mò ń díù pẹ̀lú ni most of my customers they are not in Nigeria they are in diaspora customer mélòó mo ní Nigeria àwọn tí mò ń díù pẹ̀lú jù àwọn tí wọ́n ń ra apps mi jù they are from diaspora and I don't publicize my number. I don't call my number. I don't publicize my number. Not until tí àwọn case tó bá critical. Tí mo dẹ̀ rí pé bóòlù ni wọ́n ṣe lè locate mi pẹ̀lú àwọn ẹni yìí. I have to drop my number. Once in a while ni mo máa fi number mi sílẹ̀. Ó rí ẹ̀kẹ́ tó lè lọ sórí page mi kí n tó lè sọ nǹkan kan. Bóyá mo fi nǹkan wòsàn lẹ̀ ni. Kí n wá kí n tó lè sọ pé lẹ́yìn ẹ pè number mi sórí rí. Ẹ pè phone mi. Tẹ́ bá fẹ́ ṣiṣẹ́ yìí. Màá bá yín ṣe. Ó yẹ ẹ pè number mi kí wọ́n máa pè number mi. I don't call my number unnecessarily because I know what I'm doing. In tí mo gbé lọ́wọ́ jẹ̀ níhù. Mo dẹ̀ máa tí mo gbé lọ́wọ́. Mẹ́rin dẹ̀ ti torí ẹnìkan ṣe. So kéèsì Alhaji wa Taiwo Ogogo bí kéèsì wọn ṣe wá ló jẹ́ kí n address ẹ̀ publicly lọ́mọ wa wá sórí social media fúnra ọmọ ló wá sórí social media tó gbé ọ̀rọ̀ Alhaji wa Taiwo Ogogo tó gbé wá fún gbogbo ọmọ Nàìjíríà tẹ́mẹ̀dẹ́ wà nínú ọmọ Nàìjíríà ó gbé wá fún gbogbo ọmọ Nàìjíríà pé ẹ gbà wá o kódà ó sọ boldly níbẹ̀ pé cancer ni o ó dẹ̀ ti wọ stage 4 ta ni ó mọ̀ pé stage 4 cancer is very very critical condition àfàlábòsí èèyàn alábòsí ẹ̀dá ló máa sọ pé stage 4 cancer o kì í ṣe critical condition. What have I done wrong? Tí n bá tiẹ̀ tó bá jẹ́ pé bí mo ṣe sọ yẹn àwọn family ọ̀fẹ́ I need to apologize to the family of Ogogo kí wọ́n má bínú mo fi àsìkò yìí bẹ̀ wọ́n mo dẹ̀ fi àsìkò yìí rọ̀ wọ́n kí wọ́n má bínú ṣùgbọ́n in tó bá ti dórí social media ó ti kúrò ní táàkì ń gbọ́ mọ́ mi ò ṣàdédé lọ síbẹ̀ náà ṣé mo kàn gbéra mo kàn ṣàdédé rí pé mo gbé amọ lọ síbẹ̀ ni mi ṣàdédé lọ síbẹ̀ náà igi súnmọ́gi lọ́bọ̀ ń yọ ṣé màá kàn ṣàdédé kó àgọ́ ọmọ yẹn tí mo fi ṣe ni Yinka Tnt sọ́ra rẹ o mi ò kí ń bínú o fi tiẹ̀ ṣe tiẹ̀ kí n fi tèmi ṣe tèmi o sọ́ra rẹ o tó bá jẹ́ pé àwọn fámìlì náà wá rán wọn níṣẹ́ tó jẹ́ yẹn jáde padà kó wá jẹ́ kó yé mi pé àwọn fámìlì so màá wá padà jáde màá wá ṣe àwọn àlàyé kan ọmọ Alhaji wa Taiwo Ogogo ó wá sórí social media èmi ò tiẹ̀ mọ̀ pé nǹkan kan báyẹn ń ṣẹlẹ̀ àwọn fans ni wọ́n bẹ̀rẹ̀ sí ní tag mi tágì tí ń bẹ lórí fóònù mi lẹ́ òru ọjọ́ tí àárọ̀ ọjọ́ tí mo ṣe fídíò yẹn kí n tó jí bóyá òru ìjẹrin mọ́júmọ́ ìjẹta tágì tí ń bẹ ní orí fóònù mi ní òru ọjọ́ yẹn kílẹ̀ ò tó mọ́ nígbà ò tó tẹ́ nǹkan mo pa fóònù lóru pé àwọn wo ni wọ́n mẹ́sẹ̀jì mi lóru àwọn nìkan wo ni wọ́n pè mí lóru ìgbà tílẹ̀ mọ́ tí màá tan fóònù mi ìyá wa kan mi torí fáǹsì àwọn tí wọ́n máa ń pè mí pọ̀ and I don't save numbers mi ò kì í save number because ẹni omi tó bá mọ níwọ̀n lèyàn máa ń rẹ́ lásì. I have numerous customers in diasporas little customer ni mo ní Nàìjíríà so mo bẹ̀rẹ̀ sí ní oríṣiríṣi tagging ìgbà tí máa fi jí láàárọ̀ ọjọ́ yẹn mo kàn rí pé orí fóònù mi kún mẹ́sẹ̀jì ti pọ̀ rẹpẹtẹ tí n bá sí mẹ́sẹ̀jì eléyìí
please Alhaji Ogogo in need of you, please help Alhaji Ogogo, please oníkálukú kí ni mo fẹ́ ṣe. Nígbà ó dẹ̀ jẹ́ pé humanity wọ́n dá mọ́ wa ni. Bàbá tó bí mi ó sin ọmọnìyàn tó fi jáde láyé ni. Bàbá mi ò kí ń fi ọ̀rọ̀ ẹni tí nǹkan kan bá fẹ́ ṣèyàn, tí bàbá mi bá ní gbogbo agbára ni bàbá mi máa ń sà láti lè ràn yàn lọ́wọ́. Ọ̀nà alhamdulilayi mo jogún ohun tó dá látara bàbá mi. Ti Don Richard nígbà tí ọ̀rọ̀ Don Richard ṣẹlẹ̀, so ṣe bí ó gbé wọ́n sórí social media náà ni mo dẹ̀ pè wọ́n, èmi náà dẹ̀ ṣe fídíò pé mo ní ìdí Don Richard o mò ń wá o. Àwọn èèyàn dẹ̀ táàgì mi, wọ́n dẹ̀ send number, mo dẹ̀ ṣe heart, mo dẹ̀ gbé lọ bá Don Richard. Àwọn èèyàn omi so kí ni I have never experienced negative comments. Ó fẹ́ tàgbò tí n bá fẹ́ tàgbò mo mọ iye àgbo tí mò ń tà. Àgbo tí mo tà pẹ̀lú ìkọ́mọ́nkéwú tọ́lọ́ fi ṣe ibi tí tó fi ṣe lé ńlá fún mi. Tọ́lọ́ fi ṣe ogun tó ṣe fún mi kí ló tó kù. Ṣé ká jẹun, ká wọṣọ, ká travel káàkiri ibi tó bá wù wá, ká lọ múra nígbà tó bá wù wá. Àti rìn yẹn lọ, kí ló tó kù. Omi tó bá mọ níwọ̀n lèèyàn máa rẹ́ lásì. Ìnífẹ̀ẹ́ ọmọnìyàn tí ń bẹ lára wa, ó ló jẹ́ ká ṣe ń tà ṣe. Ọmọye tí mo tó kọ́ọ̀sì mi àti lílọ àti bíbọ̀ àti rẹ́sípì tí mo gbé lọ fún wọn ni. Tó wá bọ́ sórí social media tó ń sẹnu yánnayànna. Wọ́n fi Alhaji Taiwo Zan, wọ́n fi make market, wọ́n fi mọ̀ ṣe dẹ̀dẹ̀rìn ní ẹni ta ló make market. Ayé ti mọ̀ mí already náà, wọ́n ti di referral lèmi ń jẹ́. Bí mi polówó ọjà, àwọn tó ń lo àti mi, wọ́n refer mi. Referral ni mo ń jẹ́. If you don't know, but tó gùn ẹni bá dání lójú, èyàn máa fi gbárí ni. Tó gùn ẹni bá dání lójú, èyàn máa fi gbárí ni. Tí mo bá mọ nǹkan, tí mo dẹ̀ rí ẹni tí ó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi tí nǹkan yẹn ń ṣe, èmi máa jáde, kódà kò jẹ́ pé nǹkan yẹn ti wà lójú kú. N tá bá sì lè ṣe láti lè fi ran ẹni lọ́wọ́, a sì ṣe, a mọ̀ pé gbogbo ibi tó bá tiẹ̀ wá padà já sí tọ́lọ́run lọ padà ṣe. Kì í Alhaji Ogogo, Alhaji Taiwo Ogogo sáwọn lẹ́ni àkọ́kọ́ ni. Àwọn kọ́ lẹ́ni àkọ́kọ́ náà ó. Sáwọn lẹ́ni àkọ́kọ́ ni mo kọ́kọ́ gbé nǹkan fún ni. Àwọn kọ́ lẹ́ni àkọ́kọ́ ò lọ sí findings ẹ̀ dáadáa. Àwọn tó lọ ń lò wà ní sábàbí fún wọ́n ti pọ̀ rẹpẹtẹ. Àwọn tó wà tó jẹ́ social media wọn lẹ́rí yẹn, àwọn tí ì ṣe social media wọn pọ̀ rẹpẹtẹ. Àwọn testimonies tí ń bẹ lórí fóònù mi ò kì í ṣe kékeré, because torí pé kì í ṣe social media ni wọ́n gbé wá. Secret làwọn nìyẹn, nǹkan tó pamọ́ làwọn yẹn. Ṣùgbọ́n ọ̀rọ̀ tán ti gbé wá sórí social media táwọn followers tag mi, Alhaji Akeem ẹ̀dá kan nǹkan báyìí ṣẹlẹ̀ sára afẹ́kẹ́ attend sí wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. So kí ni mo fẹ́ ṣe nígbà tí mo lọ tí mo gbé nǹkan yẹn fún wọn? Àwọn tí wọ́n ń tag mi, àwọn olólùfẹ́ mi, àwọn followers mi àtàwọn olólùfẹ́ Alhaji Taiwo Ogogo tí wọ́n message mi. So bí mo ṣe wá jẹ́ kí wọ́n mọ̀ pé a ti deliver rẹ̀ fún wọn o. So ó ti dẹ̀ṣẹ̀ pé n tí ẹni ká ṣe o, a ti ṣe o, a ti deliver rẹ̀ fún wọn o, ó ti dẹ̀ṣẹ̀. Àwọn ọ̀rọ̀ míì tí ó bá jáde nínú fídíò yẹn, I'm ready to do apology lórí ẹ̀. Bóyá àwọn ọ̀rọ̀ míì tí mo sọ níbẹ̀ tàbí àwọn àsọjù míì tí àwọn ọ̀rọ̀ míì tẹ́rí ń bẹ̀ gẹ́gẹ́ bí pé àáfàá ti sọ̀rọ̀ jù, I'm ready to apologize. Màkà wá gbé fídíò mi lórí pé wọ́n ń wé lórí pé fẹ́ tajà ni, fita ni tajà. So ṣé ọjà tí màá fi Alhaji Ogogo tà ní so Ọlọ́run fi ṣe oore fún mi débi tó dé yìí ni àbí kíni? Èmi ò ní ṣèyàn tí máa fi ẹ̀mí èèyàn tajà o, tó bá jẹ́ yẹn ni o. Tó bá jẹ́ tí wọ́n bá lè ṣe bẹ́ẹ̀, èmi ò sí lára ẹni tó lè fi ẹ̀mí èèyàn tó lè fi tajà. Ṣùgbọ́n etí tó bá gbọ́ àlọ, ó gbọ́dọ̀ gbọ́ àbọ̀. Tó bá jẹ́ pé ọ̀rọ̀ tí ò lórí social media ni, tó máa ń wá sọ lórí social media pé nǹkan báyìí o,
ó ṣe bàbá òun o irú wa ò yá alẹ́ mọ̀ ìgbọ́ ọmọdé tí wá lórí social media gbogbo àwọn èèyàn ti mọ̀ àwọn tọ́mọ̀ náà ni wọ́n pè wá àwọn tán wá pè wá nígbà tá a lọ tá a dẹ̀ dé kò sí kò yẹ ká fún àwọn yẹn lábọ̀ pé n tẹ́ pè wá lé lórí o a ti lọ o a ti bọ̀ o a ti ṣe báyìí o a ti ṣe báyìí o àdúrà ló kù o ká má fún wọn lábọ̀ so ìyẹn ti wá di pé wọ́n fi ń tajà lọ́sọ̀ gbogbo ẹni tó ní nọ́mbà mi lọ́wọ́ lórí social media lénìí wọ́n ṣe wàhálà kan tó rí ni kò sẹ́ni tó lè sọ pé ìsílẹ̀ lòun ní nọ́mbà mi because I don't call my number on social media pé o ẹ dákun o ẹ pè wá sórí nọ́mbà yìí tí ó bá jẹ́ pé bóyá irú nǹkan tó kítíkà tá a dẹ̀ ní láti wá ọ̀nà láti dọ́dọ̀ ẹni yẹn ṣẹlẹ̀. So kí wá ní ìgbà tó bá tẹ̀ wá jẹ́ sí pé lẹ́yìn pé a gbé fún ọ gan a pe nọ́mbà gan àti tajà so kí ni tó wọ̀ sínú pé ká pe nọ́mbà fáwọn èèyàn pé irú tó ṣẹlẹ̀ yìí o tá a bá fẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀ ìyá ẹgbà nọ́mbà wa káṣẹ wa tó bẹ́ẹ̀ ká tó wá tó burú èmi ò tẹ́ tí máa ń pe náà because orí fóònù mi ti kún already wàláì mo fi àlùkùránì búra last month ni mo wipe off almost 10,000 messages 10,000 messages on my phone I had 10,000 messages lórí fóònù mi lórí whatsapp méjì mo ń lò ẹyọ kan nínú whatsapp méjì tí mo ń lò I had 1,000 messages last month ni mo wipe ẹ̀ kúrò lórí fóònù. Presently mo tún ṣe ń sọ yìí mo tún ti ní almost 3,000 messages tí mi ti ráyè attend sí tí mi ti ráyè dá lóhùn. Yinka Tnt sọ́ra rẹ o má rí bínú Ọlọ́run o má rí bínú Ọlọ́run o má rí bínú Ọlọ́run àlìjàsá min jinsi lè amali àlìjàsá min jinsi ibi Ọlọ́run gbé àwa ga délé ní tọ́lọ́ mú wa délé ní èèyàn kan kọ́ ni yóò jà wá bọ́ èèyàn kan kọ́ ni yóò kọ̀yìn Ọlọ́run sí wa torí pé fúnra Ọlọ́run ló kọjú sí wa. Èèyàn kan kọ́ ọ̀wà rí ọwá so mi ma èròǹgbà rẹ lórí tó ṣe ṣùgbọ́n pẹ̀lú èròǹgbà rẹ yẹn Ọlọ́run máa fi dá ẹ lẹ́jọ́. Fídíò tí mo ti ṣe analysis fún àwọn followers mi lánàá pé a ti lọ o a ti dé o àwọn tí wọ́n pè mí alájíwá mo tí ń la alẹ́ àti wọ́n pè mí wọ́n láwọn family wọ́n react sórí fídíò yẹn but they promise wọn because mo lọ síbi kan lánàá so ìgboro ni mo wà lánàá mo lọ bí kan lánàá gbàtí máa fídíò ti rẹ̀ mí so ní òru èní mo delete fídíò yẹn because wọ́n ní àwọn family react sí pé wọ́n láwọn like báwọn yẹn ṣe ń sọ there is no problem mo dẹ̀ delete fídíò yẹn kó lórí fóònù mi. Mo ready láti make apology nínú fídíò yẹn tó bá ní àwọn ọ̀rọ̀ kan tí mo sọ tó bí gbogbo family nú ẹ dákun ẹ má bínú gbogbo family Ògògó tó bá ní àwọn ọ̀rọ̀ tí mo sọ tó nígbà tí mo update àwọn èèyàn lórí ìgbà tí mo ń ṣe fídíò yẹn mo bẹ̀ gbogbo ẹ̀yin family Ògògó ẹ̀yin Ògògó family mo bẹ̀ yín ẹ má bínú tó bá jẹ́ pé ó láwọn ọ̀rọ̀ kan tí mo sọ tẹ́ ẹ like tó bí nínú lórí ìgbà tí mo ń ṣe update but I have to update people lórí recipe tí mo gbé wá fún yín. Kódà ààyè tí ọ̀gbà mi ni èmi yìí lọ gbé recipe fún yàn kí n má ṣe fídíò ìgbà tí mo bá mu níbẹ̀ torí pé ayé gbẹgẹ́ kò sáyé ó yẹ kí n gbé recipe yẹn ó yẹ kí n send ẹ̀ ni ó yẹ kí n send ẹ̀ mo fẹ́ send ẹ̀ tẹ́lẹ̀ ni àwọn kan ló pè mí náà nínú àwọn fáǹsì wa àtàwọn èèyàn tọkọtọ náà ni wọ́n pè mí pé aláàjì ẹ má send kìnìún yìí torí èmi gan there is no time for me mi ń ráyè ní tí mo ń ṣe pọ̀ you can fi time lẹ́ẹ̀kí lọ sẹ́kọ̀ọ́ go come aago 11 to 12 ni mo tó wọlé lálẹ́ ẹjọ́ yẹn to 12 nínú ọmọ tá a jọ lọ mi mà bí o ti jẹ àárọ̀ ọ ń dáná oúnjẹ lọ́wọ́ ni mo ní mú lọ́wọ́ ní ẹ̀ à ń lo Èkó ìgbà tá ń bọ̀ láago ní after 7 tá a fẹ́ gbéra lẹ́kọ̀ọ́ ni mo tó ń bi léèrè pé ṣé wọ́n tiẹ̀ ti jẹun nígbà tí mo rójú ẹ̀ bó ṣe dọ̀ ó lóun ò tí jẹun wọ́n á ẹ̀sẹ̀ fún lówó pé tá a bá ti wà ní hold up o ọ̀yà ra bread
àfẹnu kan anything ẹni tó ti jẹun láàárọ̀ kò tó kù lẹ́ oúnjẹ tí ń bẹ nínú anybody la gbé lọ la gbé bọ̀ ẹni tí ò tí ì jẹun kò jẹun tá a fi dé Ìbàdàn. tọ́ ẹ̀yin èèyàn bó bá tó ṣe ń lọ àtúmọ̀ mu wá lọ́lọ́kan òjọ̀kan pàápàá jùlọ lórí ọ̀rọ̀ Mr. Taiwo Hassan Ogogo